ẹ̀là ìbọrú, ẹ̀là ìbọyè, ẹ̀là ìbọ ṣíṣe wọn. Mo kí gbogbo ẹlẹ́sìn àbáláyé pátápátá nílẹ̀ yìí, lókè òkun, ní gbogbo ilẹ̀ káàárọ̀ oòjíire àti gbogbo ibi tí wọ́n ti ń ṣiṣẹ́ ṣe kárí ayé. Mo kí gbogbo pátápátá. Ọdún tá a fẹ́ bọ́ sínú ọdún rere máa jẹ́ fún wa. So àkòrí ètò tèmi ìwé ta ni babaláwo? Ta ni babaláwo? Ìjẹ́ babaláwo pọ̀, ó pọ̀ oríṣiríṣi. Ṣùgbọ́n ta ni babaláwo? Bàbá aláwo, bàbá tí à ń lọ bá tí wọ́n nílé, òun ni bàbá tí aláwo tí à ń lọ bá nílé tí wọ́n ń pè ní bàbá, òun ni wọ́n ń pè ní babaláwo. Ṣùgbọ́n kí wọ́n tó lè pè ní babaláwo, ní àkọ́kọ́ ó kọ́kọ́ gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó ti kọ́ ẹ̀kọ́ ìmọ̀ ìjìnlẹ̀ nípa Ifá ní abẹ́ yálà bàbá tó bí mi lọ́mọ ni o, ẹ̀gbọ́n ẹni ni o, ọ̀rẹ́ ẹni ni o, tàbí lọ́dọ̀ abẹ́ ọ̀gá kan tó jẹ́ bàbá fún tẹ́lẹ̀tẹ́lẹ̀. Kí wọ́n dẹ̀ tó lè pè ní babaláwo, á kọ́ gbogbo ojú odù pátápátá tí ó jẹ́ 256 láti Èjì Ògbè títí dé Odùfà Òfùṣẹ́. Tí ó bá ti lè kí gbogbo odù pátápátá, ó ti tó lẹ́ńtà yẹ kọ́kọ́ ní babaláwo. Babaláwo sì jẹ́ ẹni tó gbọ́dọ̀ mẹ́bọ́rú, tó sì gbọ́dọ̀ mọ àkóso Ifá dáadáa, tí ó sì gbọ́dọ̀ jẹ́ ẹni tó ń purọ́ mọ́fá. Lára àwọn àmì tí a fi mọ babaláwo nìyẹn ní inú ilé. Pé èèyàn tó wá jáde àbí láwùjọ, kí ni àmì tó fún mọ́lẹ̀ ní babaláwo? Àkọ́kọ́, babaláwo gbọ́dọ̀ jẹ́ onísùúrù, ó gbọ́dọ̀ jẹ́ oníwà pẹ̀lẹ́, ó gbọ́dọ̀ jẹ́ ọlọ́rọ̀ lẹ́nu. Babaláwo gbọ́dọ̀ jẹ́ ẹni tí a kó ìṣòro dé iwájú ẹ̀, bó ṣe wù kó kéré kó tóbi tó, kó dẹ̀ mú ìṣòro náà, kó dẹ̀ bá wa sọ ìṣòro náà, kó dẹ̀ sọ ní pẹ̀tẹ́lẹ̀ nípasẹ̀ Ifá. Torí nígbà tí a bá kó ọ̀rọ̀ náà díwájú ẹ̀, Ifá ló máa kọ́kọ́ dá. Odù Ifá tó bá dẹ̀ dá, òun ló máa kì. Odù tó bá dẹ̀ kì, inú ẹ̀ ló ti máa yọ ètùtù tó máa ṣe fún tọ̀, tí ó ń tọ̀ fi máa rí ọ̀nà àbáyọ sílé ayé. Gbogbo tó bá dẹ̀ jẹ́ ìwà àbàjẹ́ tó ń jẹ́ aburú, wọn ò gbọdọ̀ bá babaláwo ńbẹ̀. Tí babaláwo bá tí èèyàn bá wà tó bá ti ń tọ́ ọ̀pọ̀ gbogbo nǹkan tó ń jẹ́ aburú tàbí ìbàjẹ́, ilé kìí ṣe babaláwo mọ́. Torí gbogbo ìwà rẹ̀ wọ́n gbọ́dọ̀ máa bá lọ́wọ́ ẹ̀ tó ń jẹ́ babaláwo. Babaláwo dẹ̀ gbọ́dọ̀ jẹ́ ọlọ́gbọ́n, wọ́n ṣe ń kí Ọ̀rúnmìlà ní akérèfínú ṣọgbọ́n. Babaláwo gbọ́dọ̀ jẹ́ onísùúrù, kò gbọ́dọ̀ jẹ́ oníwà jàgídíjàgan. Ọ̀rúnmìlà fúnra rẹ̀ ó fìdí ẹ̀ múlẹ̀ nínú ọ̀pọ̀lọpọ̀ odù Ifá. Ṣùgbọ́n nínú ìjẹ́ babaláwo, babaláwo gbọ́dọ̀ jẹ́ ẹni tó wà láàrin ìlú kan tí wọ́n mọ̀ sí dáadáa, tó gbọ́dọ̀ máa sọ̀rọ̀ ẹ̀ sí dáadáa láwùjọ. Lóòótọ́ a ò lè tẹ́ aráyé lọ́rùn, ṣùgbọ́n ó gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó dùn sápè, tó dùn sálọbá, débi pé tí a bá fọ̀rọ̀ lọ, kì í ṣe pé òun rí náà wọn bá sọ̀rọ̀ ọ̀run ló máa sọ. Torí Ifá náà sọ ní ojú ẹ̀mí mọ́kàn tó jẹ́ ìwòsàn tó ń lọ́tún ọ̀kan lósì, tí àwọn babaláwo tó ń pè ní ìwòsàn kírun. Ó ní ọ̀gbàgbára wọlé, ó kà ti bá a yọ. Èèkàn ti rí bọ̀rọ̀bọ̀rọ̀ wọlé, ajìyà bí ìbàgbẹ́ tó bá pẹ́ títí, àdìtara oko. Àdúrà fún Ọ̀rúnmìlà, Ifá máa bá wọn múlẹ̀ lájàṣẹ́ ilé, Ifá máa bí Fákóredé lọ́mọ. Wọ́n ní kó kára lẹ̀ ẹ̀bọ ni kó yà ṣe. Ọ̀rúnmìlà ló tàn babaláwo lọ. Ó dé àjàṣẹ́ tó wù lọ yìí, tó wù fẹ́ lọ bá wọn káyé wọn ṣe nǹkan. Òun lè lọ rí kọ́ ọ̀pọ̀ rẹ̀, kíkú mọ́pà ń kárùn mọ́ gbọ́n dé. Wọ́n kàn Ọ̀rúnmìlà wọn níbi tó fẹ́ lọ yìí. Wọ́n ní kí bàbá máa lọ. Wọ́n ní kí ló dé? Wọ́n tí Ọ̀rúnmìlà bá lọ, wọ́n torí àti dé àlè díẹ̀. Ọ̀rúnmìlà ló máa lọ nítorí pé iṣẹ́ ìwòsàn ló ń gbà, iṣẹ́ atáyéṣe ló ń gbà tí lẹ́tọ̀ máa fi fún òun látòdì ọ̀run. Ọ̀rúnmìlà rúbọ, Ọ̀rúnmìlà kọrí sóde àjàṣẹ́. Ọ̀rúnmìlà tó wá lọ, wọ́n wá bí Ọ̀rúnmìlà léèrè fún ibi tó fẹ́ lọ yìí. Bákan méjì là ń bá lọ sógun. Ọ̀rúnmìlà ní bákan méjì ní lóòótọ́, nítọ́ sọ yé òun kọ́ má sọ délẹ̀. Ó ní tóun bá lọ, tóun bá dé déédéé,
tóun bá lọ tóun bá tún dé nígbà kejì ó ní déédéé ni. Ó ní ṣùgbọ́n ọmọ òun Fákóredé yìí ó ní òun ni kọ́ máa pè ní bàbá. Tóun bá lọ tóun bá tètè rí òun ó ní gbogbo tó bá fẹ́ gbọ́ lẹ́nu òun ó ní tó bá ti ń rí ọmọ òun ó ní òun ni kọ́ máa pè ní bàbá. Ó ní torí pé ó ti sọ ọmọ ẹ̀dí àwọn kó tó lọ so ló ṣe ń gbé kọ́ máa pè ní bàbá babaláwo. Nígbà tí Ọ̀rúnmìlà lọ lóòótọ́ gbogbo àtọ́rùnmìlà dá Ọ̀rúnmìlà òde àtọ́rùnmìlà débẹ̀ gbogbo tó bá wọn ṣe ń gbà lóòótọ́ ṣùgbọ́n Ọ̀rúnmìlà ò lè dé mọ́ torí pé ó ti bá wọn káyé rẹ̀ ṣe ayé àtàṣẹ sí wọn ní kó àfikún jókòó tì wọn. Ọ̀rúnmìlà bá jókòó tì wọn wọn bá bẹ̀rẹ̀ sí ní pé gbogbo ọmọ Ọ̀rúnmìlà dè ní lára ilẹ̀ mi wà lára ẹni gbogbo àwọn babaláwo gidi ilẹ̀ yìí wà àti lókè òkun tí wọn borúkọ fájẹ́. So gbogbo ẹni tí ó bá ti di awo wọn ń pè ní bàbá ó lè jẹ́ ọmọ kékeré kó má gbọ́n ọdún 5-10 lọ babaláwo ni. Jẹ́ ẹni ẹrí ẹ̀pì ẹ̀ fi ṣe bàbá Ọ̀rúnmìlà ti ṣàwọn lọ sí olókun bàbá òde mọ́ ẹni ẹrí ẹ̀pì ẹ̀ fi ṣe bàbá lágbára Elédùmarè gbogbo tí a fi ń jẹ́ babaláwo kò ní bàjẹ́ látòrí àwọn babaláwo oníṣègùn adáhunṣe àti gbogbo àwọn olóṣà pátápátá orúkọ wọn ò ní bàjẹ́ o. Ẹ̀là ìbọrú ẹ̀là ìbọyì ẹ̀là ìbọ ṣíṣe o lágbára Elédùmarè ọdún tuntun tá a fẹ́ bọ́ sí 2023 náà á sàn wá sówó á sàn wá sọ́run. Ọdún tá a wà yìí náà á sàn wá sí gbogbo ni o tó dáa ti bọ́ sí 2023 already. Àṣẹ àṣẹ àṣẹ.